àfẹrúgbà bùkún ni ẹni tó kówó tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Fúlàní ni 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ joyè lọ́dẹ̀ ní 200 million tó wà 100 million jẹ́ 300 million. wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election. ẹni tó lọ́wọ́ bá dúró tí o ti dúró tì bẹ́ẹ̀ o ò lè lé bá o lè yálẹ̀ kó ra Gani mọ́ra kó fi gbórí Ààrẹ Ọ̀nà Kakanfò fún. nígbà tí Fúlàní wá ra ẹ̀kọ́ joyè Ààrẹ Ọ̀nà Kakanfò títà ló wá ṣe ó kówó yìí lẹ̀ èmi tiẹ̀ náà ló máa ṣe ṣùgbọ́n ẹni tó lọ́wọ́ fi síbẹ̀ o ti fi síbẹ̀. ẹ̀yin èèyàn mi ẹ wò ó gbẹ̀nu tán báyìí o látìgbà tí President Bola Ahmed Tinubu tí wọ́n ti fún olóyè Sunday Igboho ní go ahead tí wọ́n ti approve èrò ẹkùn òun ló dàbí wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ OPC ni wọ́n ti ń jáde lóríṣiríṣi tí wọ́n bẹ̀rẹ̀ sí pé olóyè Sunday Igboho lórúkọ oríṣiríṣi fẹnu wúgẹ́ẹ̀tì fẹnu jagun lóríṣiríṣi èmi àti ẹni pé Sunday Eworo lóríṣiríṣi orúkọ báyìí ni ẹlòmíì bẹ̀rẹ̀ sí pé olóyè Sunday Igboho kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ rí i pé látìgbà tọ́rọ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ gangan olóyè Sunday Igboho ò fìgbà kankan jáde rí o kó sọ̀rọ̀ bóyá ó pa lásàmù ni àbó sọ̀rọ̀ straight kó lóun fi fèsì Ìbà Gani Adams kàkà kó olóyè Sunday Igboho kó jáde kó sọ anything níṣẹ́ ló fèsì iṣẹ́ ni olóyè Sunday Igboho ló gbájúmọ́ bẹ́ẹ̀ ni kò dá àwọn ọmọ Ìbà Gani Adams lóhùn Ìbà Gani Adams gan lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn náà tẹ̀ máa jáde tó máa sọ̀rọ̀ bí àsámọ̀ pé drone o Ìbà Gani kínní Ààrẹ Ọ̀nà Kakanfò níjagun bẹ́ẹ̀ lóríṣiríṣi ká má tẹ̀ máa padà lọ sí gbogbo yẹn ọ̀pọ̀lọpọ̀ náà ti wá wò pé ìjà lára ni ìjà lára kọ́ kí lohun tó wá ṣẹlẹ̀ nísìnyí gangan òun náà ni wípé àwọn èèyàn wọ́n ti wá ń tùdí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn kan tẹ̀ ń sọ wípé ń sìn pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò pé kì í ṣe oyè gbogbo Yorùbá pé Ọ̀yọ́ ló mọ lára ẹ̀sùn táwọn èèyàn tó wá ń kà sí Ìbà Gani Adams lẹ́sẹ̀ẹ́sìn náà ni wípé pé ọ̀tá ni sí ìjọba àpapọ̀ ọ̀tá ni Ìbà Gani Adams sí ìjọba àpapọ̀ wọ́n tẹ̀ tún sọ̀rọ̀ ọ̀hún débi wípé ẹni tó gbé 300 million fún Ìbà Gani Adams kó joyè Ààrẹ Ọ̀nà Kakanfò pé wọ́n ní Fúlàní ni o pé ìdílé léyìí tó fi jẹ́ pé bóyá Ààrẹ Ọ̀nà Kakanfò ìyẹn Ìbà Gani Adams pé kò fi lè sọ́pọ́ọ̀tì Tinubu ẹ wo ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kẹ́ gbọ́ lẹ́nu àwọn ẹni tọ́rọ̀ tọ́ sí gangan ìyẹn bàbá mi ọba ti Ṣómólú Bàrígà bẹ́ẹ̀ náà ni bàbá mi Gbàgede Ọ̀rọ̀ àwọn náà sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú fídíò yìí mo fẹ́ ká farabalẹ̀ ká gbọ́ fídíò ọ̀hún ẹ má gbàgbé ẹ jọ̀ọ́ ẹ bá mi wo ibi tán kọ subscribe sí nísàlẹ̀ yẹn ẹ kílìkì lé subscribe button yẹn lórí ọwọ́ yín tẹ̀ fi ń bá a tẹ subscribe ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o ó yá ẹ jẹ́ ká wo fídíò náà. ohun tó dá gbogbo yín lójú tí gbogbo ayé mọ̀ ni wípé Gani Adams ń ṣọmọ Yorùbá ọmọ tápà lè gbé yín but kò ń ṣe big deal torí pé Ṣàngó olùfihàn tó jẹ́ Aláàfin lọ́yọ̀ọ́ Ṣàngó náà ìyá ẹ̀ ọmọ tápà ni so for the fact pé èèyàn ní ẹ̀jẹ̀ tápà lára kò mean bọ̀ àti bàbá tí Gani tápà ní pure tápà láti inú pé Gani ìwà dààmú ni wọ́n sọ ok ẹ̀jẹ̀ ti dàpọ̀ mọ́ mi omi ti dàpọ̀ mẹ́jẹ̀ ewé ti dàpọ̀ mọ́ṣẹ́ ó ti dára ọṣẹ ewé ti pẹ́ lára ọṣẹ ó ti dọ̀ṣẹ́ kò mean kò sí problem àwa Yorùbá ò bínú wọ́n wá fi ẹ̀jẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ó wá lo Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn àkọ́kọ́ náà láti tako ọmọ Yorùbá tó wà lókè Mr President ọmọ Yorùbá ní ìtún wá dìde láti gbèjálẹ̀ Yorùbá tí ń ṣe Sunday Igboho ó tún wá lo ipò yẹn láti tako ẹ̀ àwọn àṣírí kan ló wá tú yìí mo fẹ́ kí gbogbo Yorùbá léèrè tí ó yẹ Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn wo ni wọ́n jẹ́ àwọn Ọ̀yọ́ ló jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn tó dẹ̀ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n yé wọn kí ni ìdí tó fi ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kí ló ń pè ní Kakanfò kí ni iṣẹ́ Kakanfò gbogbo nǹkan ìlú yẹ ká mọ̀ nílẹ̀ Yorùbá àsìkò tí tó ń sìn ká tú àwọn àṣírí kan táwa náà fèsì reality nílẹ̀ Yorùbá kí ló ń pè láàrẹ Ọ̀nà Kakanfò ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò lóye yẹn fi bẹ̀rẹ̀ ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò ni wọ́n fi bẹ̀rẹ̀ wọ́n pe
aláàfin kan ní ààrẹ àkọ́ńpé aláàfin kan ní ọba àjàgbó ayé ọba àjàgbó yẹn wọ́n pè ní ọba àjàgbó Mògúnlésì. ọba àjàgbó yẹn àsìkò tiẹ̀ ni wọ́n rán Ṣọ̀ún Ògúnlọlá dìde ni wọ́n fi àrokò rán Ṣọ̀ún Ògúnlọlá sílùú Ọ̀yọ́. Ṣọ̀ún Ògúnlọlá tó lọ tẹ Ògbómọ̀ṣọ́ dó. àsìkò ọba àjàgbó yẹn oní Ṣọ̀ún Ògúnlọlá fi bá Bàbá Òṣùmàlò lójà tó fi pa Bàbá Òṣùmàlò tí wọ́n fi rán tí baálẹ̀ ìlú yẹn ṣé kìí ṣe Ẹdẹ ni tí mi bá jì ó dà pé Ẹdẹ ni nítorí pé táìmù yẹn Aláàfin tó jẹ́ Ọ̀yọ́ empire ni like seriously we must face reality láyé ìgbà yẹn láyé 17th centuries empire ni Ọ̀yọ́ ló kó most of ilẹ̀ Yorùbá mọ́ra ló ń pàṣẹ wọn ló dẹ̀ gba ìṣàkọọ́lẹ̀ lórí àwọn Yorùbá tó kù àwọn náà dàbí Boko Haram nígbà yẹn ok ọba àjàgbó yìí àsìkò ẹ̀ ní Ṣọ̀ún Ògúnlọlá àsìkò ẹ̀ ní Ẹlẹ́mọ̀ṣọ́ ń dá wọn láàmú ní gbó Ẹlẹ́mọ̀ṣọ́ ká lè mọ significant ọba yìí ó sò ní agbára gan ọba yẹn ló wá yan nígbà tí wọ́n bẹ̀rẹ̀ àwọn ọmọ kí náà pè wọ́n àwọn ìlàrí ọlọ́yọ̀ tí wọ́n yàn káàkiri kí wọ́n lọ máa gbà ṣàkọọ́lẹ̀ wá tán rí pé àwọn ìlú kan revoke tí wọ́n ìlú Ẹ̀gbá ta revoke àtàwọn míì tán revoke tán fẹ́ san ìṣàkọọ́lẹ̀ yẹn Àjàgbó wá yan olórí ogun kan láàrin Ọ̀yọ́ ń bẹ olórí ológun fún ìlú Ọ̀yọ́ nìkan kì í ṣe fún gbogbo ilẹ̀ Yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò láṣẹ l'Ẹ̀gbá kò láṣẹ ní Ọ̀yọ́ kò láṣẹ ní Ọ̀ṣun kò láṣẹ l'Oǹdó kò láṣẹ l'Èkìtì kò láṣẹ l'Ékòó ìlú Ọ̀yọ́ nìkan ni ó yẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ti nífẹ̀ẹ́ olórí ológun Ọ̀yọ́ ọ̀nà ń pè ní Ààrẹ Ọ̀nà ní ààrẹ pàápàá ní Ààrẹ Ọ̀nà ọ̀nà tí wọ́n máa bá wọ Ọ̀yọ́ olólórí wọn generalismo of Ọ̀yọ́ military ìkọ́nú àwọn tó jẹ ààrẹ yẹn létà tó jẹ́ Akálòlò kò níyàwó kò lọ́mọ mi ìmọ̀ tí tó jẹ́ mọ́mọ́ kànú ìwé yẹn gbà yẹn ní tí Kakanfò fi wọ́ nìyẹn o Ààrẹ Ọ̀nà nìkan náà máa ń pè wọ́n torí pé ọ̀nà àti wọ̀lú ni wọ́n jẹ ààrẹ yẹn sí ni wọ́n jẹ olórí sí àwọn tó ju Balógun lọ àwọn ní Ààrẹ Ọ̀nà tó wọ̀lú Ọ̀yọ́ tí í ṣe ìlú Ìlọrin ok ìkan nínú àwọn tí wọ́n wá jẹ ààrẹ yẹn létà ó jẹ́ Akálòlò nígbà tán wá ń fi ìyàwó ẹ̀ tó ń béèrè ìyàwó àtọmọ ẹ jẹ́ káfó bẹ yẹn ẹ jẹ́ káfó bẹ yẹn ẹ jẹ́ káká yẹn ló di Ààrẹ Ọ̀nà ẹlẹ́yà tí wọ́n fi máa yẹn ṣe pé ẹ̀ máa rẹ ààrẹ wọn ṣe káfó yẹn ló sọ di Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà lásán ló jẹ́ tẹ́lẹ̀ Akálòlò yẹn ló sọ di ló fi Kakanfò sí kò sí Kakanfò ní òye yẹn tẹ́lẹ̀ ok yẹn kọ́ ni mo lọ I am saying all this kẹ́lẹ̀ mọ̀ pé mo mọ tí mò ń sọ ìtàn lèmi fi wọ́n bí mo fi bẹ̀rẹ̀ gbàgede ìmọ̀ àwọn tó bá mọ̀ mí gbà yẹn wá jẹ́rìí sí àwọn tí mo kà ní different factions ni mo sọ yìí ọba Àjàgbó yìí yan ààrẹ kó jẹ́ generalismo fún ìlú Ọ̀yọ́ nìkan so it will be overflogging a máa over hype tá a bá ń retí wípé Gani Adams jẹ́ olórí ológun lẹ Yorùbá rárá olórí ológun àwọn ọmọ Yorùbá kọ́ olórí ológun àwọn Ọ̀yọ́ Aláàfin nìkan lẹ̀ ló lè ṣígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò ìlú Ọ̀yọ́ nìkan ló wà fún ìlú Ọ̀yọ́ nìkan ló lè gbèjà àrùn ṣẹ́ ńlẹ̀ Yorùbá kò wúlò fún wa lẹ̀ Yorùbá ẹ tó bá mọ the funniest part mo ń bọ̀ mo ti rí lórí Google irọ́ tí mò ń pa Google support mi ChatGPT náà support mi ẹ máa gbọ́ nǹkan sọ wọ́n ní the Ààrẹ Ọ̀nà Kakanfò is the supreme military commander of field marshal of the Aláàfin of Ọ̀yọ́ in the historical Ọ̀yọ́ empire in historic Ọ̀yọ́ empire èmi náà fi ṣe Tani Fúlàní mo fi ṣe fíìmù nígbà ayé 2021 èyí tẹ́ bá wo Tani Fúlàní gbà ẹ̀ mo dẹ̀ tó sì tún sọ fífíìmù yóò bá jáde January àfìsì sí February àti ń pò mo fẹ́ kó dodindi mo fẹ́ kó di nǹkan tá a lè submit fún Oscar award that level yẹn mo fẹ́ gbèdé mo fẹ́ ṣe the standard form that is why tí mi ṣe fish mi ìfẹ́ ṣe roughly bá a ṣe ti gbà yẹn it's an historical film nǹkan tó yẹ kí àwa Yorùbá lè mọ kí ni tó pa àwa àti Fúlàní pọ̀ àṣẹṣàn wo la jọ ní òní Tani Fúlàní so tí mo ṣe máa tún ṣe ni
ẹ ṣá ṣe sùúrù ibẹ̀ kọ́ ni mo lọ. Google náà support mi pé Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ rí yẹn o olórí ológun ìlú Ọ̀yọ́ nìkan ni Ọ̀yọ́ empire nìkan. Established in the 17th in the 17th century by Aláàfin Àjàgbó, the office was created to lead imperial military campaigns, defend the realm and secure peace across territory of Ọ̀yọ́, across Ọ̀yọ́ territory. Origin and traditions. Creation formed by Aláàfin Àjàgbó to professionalize and strengthen military defense outside the capital. Rules of office. A Kakanfò could not reside in the capital. Olàṣẹ sọ pé Ìlọrin ló ń gbé. Wọ́n bá wọn gbé lùlù. Inú fortress ni wọ́n máa ń gbé. Wọ́n kì í gbé Ọ̀yọ́. Reside in the capital city of Ọ̀yọ́. Could not reside in the capital city of Ọ̀yọ́. Winning war was mandatory. Dandan lálá ní Kakanfò gbọ́dọ̀ win ogun. Tó bá fi ní ogun tí òun win ló gbọ́dọ̀ parẹ́ síbẹ̀. Ó gbọ́dọ̀ jàkú síbẹ̀ pàápàá. Bẹ́ẹ̀ mo wá lùsì mo wá ń bọ̀ ní dára o. Mo sọ ìtàn yìí ní 2021 yẹn náà bí mo ṣe ń post ẹ̀ gbà báyìí mo rí 5,000 views next day mi kàn rí mọ́ ni mi kàn rí mọ́ kàn yọ̀ dànù ni the same Kakanfò yìí ló report to film video yẹn torí mo sọ gbogbo ohun tó máa fi ṣagbára ohun tó máa wà lọ́wọ́ wọn ọ̀pá tó mú dání yẹn àti tó jẹ́ òjìji kó gbogbo ìtumọ̀ àwọn nǹkan yẹn ni mo sọ nínú fídíò yẹn gbà yẹn I did this comprehensively for 1.5 hours mo post ẹ̀ báyìí kò ju 1 hour lọ mo rí 5,000 views kí ni ẹ̀sùn tó lọ wò pa wọ́n kàn yọ̀ dànù ni mo rí pé wọ́n ti yọ kó lórí Facebook nìkan mo ṣe ló ń bá ẹ̀ àwọn nǹkan yìí Gani Adams ò fẹ́ gbọ́ but tí mo ń sọ yẹn pé téèyàn bá rìn jìnnà tó bá dẹnu títí tí ò bá padà kó Olúwẹ̀rí ti dẹ́sìn ẹ jẹ́ ká kó fọmọ àyànga kó lè mọ ayé ẹ̀ pé kó fi Ìgbòho lọ́rùn sílẹ̀ olórí ológun ilẹ̀ Yorùbá kọ́ ní Kakanfò olórí ológun ìlú Ọ̀yọ́ olórí ilẹ̀ Yorùbá olórí ológun ilẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá Ògúnọ̀ṣọ́ọ̀sì ló ń jẹ́ ẹbí Ọ̀nilérè olórí ológun gbogbo ilẹ̀ Oòduà Ògúnọ̀ṣọ́ọ̀sì ni bàbá yẹn jẹ́ láti ijọ́ tó Ògúnọ̀ṣọ́ọ̀sì ẹ̀ ti kú wọn ò tí ì jẹ́ olórí ológun ilẹ̀ Yorùbá bímọ kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò power is limited to Ọ̀yọ́ state ìlú Ọ̀yọ́ nìkan àwọn Ọ̀yọ́ state ló ní Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe àwa Yorùbá kì í ṣe gbogbo ilẹ̀ Yorùbá agbára Ààrẹ Ọ̀nà Kakanfò dé Oǹdó kò dé Èkìtì kò dógùn kò dé Lagos kò dọ́ṣun part of Yorùbá tó wà Kogi kò débẹ̀ kò dé Kwara state Ìlọrin òkè ó lè mú Ìlọrin mọ́ tó ráwọn náà ní Ìlọrin bẹ́ẹ̀ tàwa tó kù kò sí tó kàn wá pàlọ́ pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò ibi tó lágbára sí nìyẹn wọn ò dẹ̀ ń gbèlú wọn kì í gbèlú fortress ni wọ́n máa ń gbé inú gbọ́dọ̀ wọ́n máa ń gbé bẹ́ẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ta eléyìí ceremonial ló kù díẹ̀ ẹ má jẹ́ kó yìí post àwọn pé àwọn olórí ológun gbogbo ilẹ̀ Yorùbá you are not olórí ológun Ògúnọ̀ṣọ́ọ̀sì ni olórí ológun gbogbo ilẹ̀ Oòduà pátápátá sí wo I stand to be corrected fortunately mo rí fídíò tá a fi wọlé yìí tí n tún play pé kí gbogbo àjọ gbọ́ àwọn tó mọ ìtàn ilẹ̀ Yorùbá ni wọ́n sọ yìí nínú fídíò yẹn bá gbogbo fídíò yẹn mo ló parí àṣewò lẹ́lẹ́rìí mo ti fẹ́ sọ̀rọ̀ yẹn tipẹ́ ṣùgbọ́n mo mọ̀ pé bàbá yìí ò tí ì ṣe kọjá yìí he should stop imposing himself as olórí ológun gbogbo ilẹ̀ Yorùbá rárá Ògúnọ̀ṣọ́ọ̀sì ẹbí Ọ̀nilérè rántí mò ń pa yìí ẹ lọ tú wò lórí social media àtàbá rí ibi tán ti kọ́ sí ẹ lọ wò tán Yorùbá Gani Adams kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ àwọn Ọ̀yọ́ ni wọ́n ń jà Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe gbogbo ilẹ̀ Yorùbá and ọba Àjàgbó ń jọ sí ó create kìíní yẹn nítorí wípé ó fẹ́ yan olórí fún gbogbo àwọn jagunjagun ẹ̀ tó rán lọ gbàṣàkọ́lẹ̀ wà tó rán lọ gbógun ti àwọn ilẹ̀ Yorùbá tó kù tó subjugate gbogbo wọn náà lọ́ba bẹ̀ torí kó lágbára Aláàfin ìgbà yẹn ní agbára gan gbogbo Aláàfin ní agbára torí àwọn ni wọ́n establish nǹkan tí wọ́n ń pè ní empire ń bá ẹ̀ tó wọn lágbára empire omi pé àwọn ni wọ́n hàn àwọn ìlú yẹn rárá àwọn ìlú yẹn wọ́n wà tí wọ́n jẹ́jẹ́ ó lẹ́sẹ̀ ní tẹ́gbà fi yarí tẹ́gbà fi pa gbogbo àwọn tí Lísàbí tó fi lọ pa gbogbo àwọn Ìlàrí Ọlọ́yọ̀ òun àtàwọn ọmọ ogun ẹ̀ gbogbo àná nínú fíìmù bó ṣe wà nínú ìtàn ọdún àwọn onífíìmù fi kún wọ́n dẹ̀ yọ kó ń bẹ̀
èyí tí Lateef Adéṣiméjì ṣe part 1 yẹn ló fẹ́ súnmọ́ díẹ̀ torí pé lóòótọ́ ló Ṣókẹ́nù ni wọ́n gba ìyàwó ẹ̀ lóde ìlú yẹn dẹ̀ sì wà l'Abẹ́òkúta ẹ máa gbọ́ Ṣókẹ́nù ó sì wà l'Abẹ́òkúta yìí Ṣókẹ́nù yẹn jà kú ni ara kó Ṣókẹ́nù yẹn kó túbọ̀ da orí Lísàbí wípé ṣé bá dẹ̀ ṣe máa wòrè tán máa pa wá irú ìrònú tí Ìgbòho ní lẹ́nìí náà nínú ìrònú tí Lísàbí ní lánàá fún Ẹ̀gbá ló fi gbẹ̀gbá lẹ́nu lọ́wọ́ wàhálà àwọn Ọ̀yọ́ yẹn ló dúró lẹ́nìí ní ipò Fúlàní sáwa Yorùbá ipò táwọn Ọ̀yọ́ wà lánàá nìyẹn ipò bandit ipò kágbà lọ́wọ́ Mary ipò kájẹ gàba lórí ilẹ̀ onílẹ̀ kágbà gbogbo ń tán ṣe kọ́ máa sọ̀sàkọ́lẹ̀ káwọn invade ìlú onílù mo sọ́rí ẹ̀yọ́ ọmọ Ọ̀yọ́ n tó ṣẹlẹ̀ ní mo sọ yìí history ni mo mú wáyé n tó bí Ààrẹ Ọ̀nà nìyẹn kó tó dá Ààrẹ Ọ̀nà Kakanfò kò dẹ́ ṣe Àfọ̀njá tí gbogbo wa ń rí yẹn orí Àfọ̀njá kọ́ ló ti bẹ̀rẹ̀ rárá orí Àfọ̀njá kọ́ ẹ tó kọ́kọ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ó ní kòkòrò gbọ̀ngàn ni wọ́n kọ́kọ́ fi jẹ́ gbàrà láyé Àjàlù kó tó wá di pé ó kun Àfọ̀njá náà kẹ̀rẹ́ kì í ṣayé Àjàgbó ayé ọba Awólẹ̀ ni l'Àfọ̀njá ti dẹ́ tiẹ̀ ayé ọba Awólẹ̀ ni bẹ̀tẹ̀ tó kọ́ jẹ gbàrà kòkòrò gbọ̀ngàn náà kọ́kọ́ fi jẹ́ òun dẹ̀ káyé ṣe kò báyé jẹ́ ó dẹ̀ gbọ́ràn sọba lẹ́nu wọ́n máa ń wà sọ̀tàbíẹ̀ sọba ọba ní máa ń pa wọ́n láṣẹ bọ̀tí nígbà tó kan t'Àfọ̀njá Àfọ̀njá yarí torí lóòótọ́ àṣẹ kan wà tí Awólẹ̀ pa Àfọ̀njá ó ní kó lọ kó ogun bá Ìwéré Ilé yẹn kẹ̀rẹ́ ọba Àjàgbó kọ́ ni àbọ̀bá kan tó lọ ọmọ ọbẹ̀ ni ìyá Awólẹ̀ náà kẹ̀rẹ́ ọmọ Ìwéré Ilé ni ọba yẹ́dẹ̀ ti fẹ́ ó ti gbé ìbò sílẹ̀ pé ẹnikẹ́ni tó bá kógun jà Ìwéré Ilé irú ẹni bẹ́ẹ̀ kò ní pẹ́ lórí ayé dẹ́ ààrẹ tó bá kógun lọ Ìwéré Ilé kò ní ṣẹ́gun ó máa kú sọ́run ni Ìwéré Ilé yẹn wá ní Awólẹ̀ ní kí Àfọ̀njá gbógun lọ Àfọ̀njá bá yarí pé àkọ́kọ́ náà ìlú ìyá yín níṣẹ́ mọ̀ ṣẹlẹ̀ ìrántí orúkọ ọba yẹn mọ́ṣẹ́ rántí nǹkan tí ègún tí ọba yìí tó ti gbé sílẹ̀ wípé ẹnikẹ́ni tó bá kógun jà Ìwéré Ilé ní tó máa ṣẹlẹ̀ sí rè inú bí Awólẹ̀ ibi tíjà ti dé nìyẹn at the end of the day Awólẹ̀ plan láti pa Àfọ̀njá plan láti gba rẹ̀ lẹ̀ the next day ṣe l'Àfọ̀njá dẹ̀ pé kí náà pé ọkùnrin èṣe ló pe Fúlàní tó wà nínú ìlú ẹ̀ Alimi Jata èṣe ló pa Alimi Jata kókó wá gbèjà wọn ìyẹn kàn káwọn ogun wọlé ni nígbà táwọn Awólẹ̀ gbọ́ pọ́n ti kọ́ ogun wọlé orí ọba rẹ̀ ojú ọba rẹ̀ ó yà ju ẹ̀rí ọba rẹ̀ lọ ó dẹ̀ ti amú igbá ó ṣe wò ṣùgbọ́n géèmù kó tó lọ. nǹkan pè ní ibẹ̀ kọ́ ní gbogbo ìtàn tí mò ń lọ nǹkan tí mò ń sọ tí mo fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ni pé ààrẹ tẹ̀ ń rí yẹn kò sí tó ń jáde Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ilẹ̀ Ọ̀yọ́ náà tó bá wá di ọ̀la kan táwa Yorùbá bá fẹ́ jẹ generalismo kò sí nǹkan tó burú lọ́la tí Ọọ̀ni bá dìde tó bá fi Ìgbòho jẹ oyè Ògún Ọ̀ṣọ́ọ̀ṣì ẹ̀ because òun ló wùwà bí Ògún Ọ̀ṣọ́ọ̀ṣì lóòótọ́ nu fídíò yìí wọn dárúkọ ẹ̀ wọ́n kàn sọ pé Ògún Ọ̀ṣọ́ọ̀ṣì ló jẹ́ mo dẹ̀ ti gbọ́ lẹ́ẹ̀kan rí lẹ́nu Ọọ̀ni mo ti gbọ́ lẹ́ẹ̀kan rí tọ́ọ̀ni ti sọ̀rọ̀ débẹ̀ mo ní kárí bàbá ẹ̀ mọ̀ tán so mo ṣe fi confidence sọ pé ẹ lọ bí Ọọ̀ni léèrè olórí ológun gbogbo àwa Yorùbá generally gbogbo lè Oòduà ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò ni jẹ́ Ọ̀nà Kakanfò lẹ́nà 16 kìíní kan ni Ògún Ọ̀ṣọ́ọ̀ṣì ti lọ so ẹ bá wa sọ fún Ààrẹ Ọ̀nà Kakanfò yìí wípé kó sinmi ẹ̀dọ̀ kó ṣe sùúrù kó lù ú lẹ́gàn lóye sọ pé ẹni tó bá ń dẹdò títí tí ó bá padà á padà kan Olúwẹ̀rí ti ń dé sìn àsìkò tán ti ń dé àwọn tó mọ̀ tàwọn mọ̀tànmọ̀tàn kí wọ́n fìtàn balẹ̀ fún Gani Adams kó jẹ́ kí Ìgbòho rí mú mi òun àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ nítorí tó wá worst ni pé tí mo gbọ́ nu fídíò tí máa play fún yín tá a fi wọlé ni wípé kódà Ààrẹ Ọ̀nà Kakanfò tó wà mẹ́rin wọ́n ní Fúlàní ló sponsor ẹ̀ ló kówó lẹ̀ báyìí pé kó lọ jẹ́ ààrẹ ṣé tẹ́lú bá jẹ ṣojú òní tì ṣé tí Fúlàní bá sponsor yàn láti jẹ́ ààrẹ ṣé ìyá fẹ́ gbógun ti Fúlàní ẹ̀ kò jọ and I wouldn't be surprised fún ààrẹ láti má dìde nígbà tí wọ́n pa Yorùbá 2 factors and I would not be surprised also tó ààrẹ bá ń play òṣèlú I would not be surprised thirdly I would not be surprised wípé Governor Makinde ra mọ́tò fún ààrẹ it is normal
because it is crystal clear that Ààrẹ Ọ̀nà Kakanfò PDP member ni tabadewo PDP member ni Governor Makinde so òṣèlú yẹn ó ṣe the synergy is still there wọ́n dẹ̀ rí pé òun ò ṣe PDP Tinubu tó ṣe láàánú Ìgbòho dúró tì so a lè expect kí Governor Makinde like Ìgbòho a lè expect kí Governor Makinde kan ṣe pẹ̀lú Ìgbòho even if he likes him wọn ò ní fi hàn wọn ò ní like idea any idea tí Ìgbòho bá mú wa wọn á máa rí bí idea Tinubu and opposition náà jẹ́ sí Tinubu so we shouldn't all be surprised wípé all of a sudden Governor Makinde lọ ra mọ́tò fún Ààrẹ Ọ̀nà Kakanfò òun ti sọ Ààrẹ Ọ̀nà Kakanfò tí ẹ̀ tó ṣèlú ibi tóun ti ń gbèjà lẹ Yorùbá ni kó ṣòṣèlú ó dẹ̀ fẹ́ máa rẹ̀ sọ náà pé president tó wà bẹ́ẹ̀ sí òun kì í ṣọ̀rẹ́ ẹ̀ why must any pere any acclaimed let me say acclaimed Yorùbá generalismo according to him acclaimed Yorùbá generalismo why would you be against the government of the day tó jẹ́ Yorùbá ma but because he's a politician because gbogbo owó tó lóhùn ní politician ló kówó fún kò ṣe nǹkan tó wò Goodluck Jonathan PDP member ni nígbà tó wà president òun ló fún ní contract ló gbówó lé lọ́wọ́ adẹ̀mọ́ tó bá gbà yẹn ààrẹ tiẹ̀ tó jẹ OPC tiẹ̀ tó dálẹ̀ OPC kó máa ṣòṣèlú ni so we wouldn't care èrò tó ń rò náà nìyẹn síbò wípé nígbà tó ti lè dá ìlú ẹkùn sílẹ̀ wọ́n máa fi ṣòṣèlú ìbò ni wọ́n dìtàn lọ́sùn yẹn ẹgbọ́n mú ìlú ẹkùn bẹ́ẹ̀ náà àbí gbòòrò síbẹ̀ ṣé ìlú ẹkùn tó dá sí kódà wọ́n ban anything local security wọ́n fi ọlọ́pàá nìkan la recognize ìwọ ẹ̀yin nìkan ní kẹ́ man tẹ̀ wọ́n dẹ̀ man ẹ̀ lóòótọ́ wọ́n man election ẹ̀ dùgbò àwọn ọ̀sán lè result mo ṣe pọ̀ lórí ọ̀rọ̀ mo ṣe bá ṣe fídíò lórí ọ̀rọ̀ ìbò Ọ̀ṣun tó dápò sí oríṣiríṣi táwọn èèyàn ti ń ṣe é sìn I want to call us to order I want to call us to attention mo fẹ́ mọ àwọn kọ̀ọ̀kan wá sí attention wa ká lè rí ìyẹn kì í ṣọ̀rọ̀ èmi now gbogbo tó ti gbà nípa ẹ má jẹ́ kó yà wá lẹ́nu gbogbo against tó against Tinubu tó against Ìgbòho mo ti ń rí wípé Gani ti ń ṣòṣèlú sí i ó ti ń jẹ́ kó di tòṣèlú ó ti ń rí bí ẹni pé Tinubu ni Ìgbòho ń jà fún òun kẹrin jà fún PDP òun jà fún Mákindé so ẹ má wà surprise rárá gbogbo géèmù táwọn méjèèjì jọ ń gbà àti Governor Mákindé o àti Gani Adams don't be surprised and that's why I tell you pé Gani pé gbogbo ìjà Yorùbá kó dáhùn àkọ́kọ́ náà kò sí ìtọ́kàn pẹ̀lú ilẹ̀ Yorùbá ẹlẹ́ẹ̀kejì Fúlàní náà ló sponsor ẹ̀ ni wọ́n sọ pé allegedly ẹlẹ́ẹ̀kẹta ni wípé olóṣèlú ni kó máa bàjẹ́ fún ilẹ̀ Yorùbá gan kó máa fi propaganda làwọn like wọ́n ṣe gbé àwọn ọmọ yẹn kán tún gba another set làdúrà tí wọ́n kán lè máa pariwo ìjọba Tinubu kán lè máa fi score cheap point but unfortunately for them ẹ jẹ́ káwọ́ ilẹ̀ Yorùbá láti ìgbà tí ìlú ẹ̀kọ́ ti dé káwa náà wá sí ẹ̀ pẹ̀lú ara wa ká lọ face reality ẹ jẹ́ káwọ́ ilẹ̀ Yorùbá sí nígbà tí ìlú ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ wàhálà tán bẹ́ẹ̀ tán sáré lọ sọ́tún sáré sósì tán ṣe ẹ jẹ́ káwọ́ ilẹ̀ Yorùbá so far torí Fúlàní ti gbé ọwọ́ kókun yẹn jẹ́ àǹkó but unfortunately wọ́n kò lú ẹni lọ́nà ṣé wọn kọ́wọ́ ọmọ wọn bá aṣọ wọ́n bá gbé èèyàn wọn jiyàn wọ́n ń jíṣẹ́ ni nísìn they are not doing it openly bíi ti tẹ́lẹ̀ mọ́ because wọ́n ṣe ń ṣe ni wọ́n bíi ti Waterloo kí wọ́n ṣe Ìgbòho nìkan a rí àṣeyọrí nítorí pé ìjọba tó wà lóde ìjọba tó rẹ́dì láti cross t's and dot i's ni ìjọba tó rẹ́dì láti ṣe normal ni ìjọba tó ń ṣe tó yẹ kó ṣe ni fún àwọn military wa ó tú àwọn military wa lẹ̀ wọ́n ti wá rí fún àwọn military ti ya wèrè lọ́wọ́ yìí ìlú Nàìjíríà yìí Áfíríkà mọ́ báyìí máa ṣe ra wa sí kò ṣeé ṣe gàràgàrà mọ́ last week mo ṣe fídíò kan lórí ìkànnì àwọn olórí wọn ní ìrántí orúkọ báyìí mọ́ tó ń gbéyàwó gbọ́mọ wọ́n dẹ̀ tírèlẹ̀ báyìí tó fi mọ́nú ilé ẹ̀ tó fi lọ gbéyàwó gbọ́mọ gbé fámìlì ẹ̀ gbé tí ọ̀kadà lọ́kó lọ́wọ́ ẹ̀ wọ́n ní lára ọkọ̀jà bẹ́ẹ̀ ó ti rí i pé kò nísìn gbogbo wọn àwọn olórí wọn ti rí i pé kò sọ̀rọ̀ mọ́ fáwọn ilé ìwé Tinubu Áfíríkà mọ́ ta fẹ́ ṣe síjọba ẹ̀ àwọn tó bá jẹ́ sponsors wọn they are now there they are waiting now ẹkún ló kù tán sùn sí so màá fẹ́ ká tẹ́tílẹ̀ sí voice note yìí kájọ tẹ́tí kájọ bọ̀
gbogbo tí mò ń sọ yìí inú mi dùn pé mo rí èèyàn kan tó jáde wá sọ díẹ̀ nú ọ̀rọ̀ yẹn tó súnmọ́ tí mò ń sọ yìí. Tani Kakanfò irú oyè wo ló jẹ ṣáwa Yorùbá la ní ṣé lóòótọ́ ló jẹ́ generalissimo lẹ Yorùbá number 1 number 2 ipò wo ló wà kí dẹ̀ ló yẹ kó ṣẹlẹ̀ ta ló lórí ológun lẹ Yorùbá rírí wílẹ̀ gbogbo tó jẹ́lẹ̀ Oòduà o ta ló lórí ológun wa kí lorúkọ ẹ̀ ẹ̀jẹ̀ àjọ lẹ́sẹ̀ sí first note. kan Yorùbá tí ò bá forúkọ Sunday Igboho sí tí ò sọ pa tó pọ̀ ìdí èyí tán Yorùbá sọ ó ti tún pàpà pàpà ìran Yorùbá ò ṣerú rí ṣùgbọ́n díẹ̀ ló kù káwọ ọkọ̀ ẹrú lọ́wọ́ Fúlàní àgbà tó wọ́n jáde bọ́ta pé náà ní gbárù eléyìí o ẹ̀gbọ́n mi wálé láti lóyìnbó ó dẹ̀ gbé 500 million naira wálé ó wá fi dá oko pé a máa ṣe ọ̀gbìn rẹpẹtẹ a máa bọ́ gbogbo ilẹ̀ Yorùbá látòkè ògùn wọ́n dẹ̀ pa sóko Fúlàní dẹ̀ pa sóko gbogbo ogún yẹn lè bàjẹ́ gbogbo 500 million yẹn dẹ̀ wọ́n mi gbogbo katapila tó gbé wálé Fúlàní wọ́n fi gbogbo ẹ̀dín tó jóná tó wọ́n jogún ẹ̀ lóko òun dẹ̀ wá ní ibi tó produce yẹn dáa ní oníláàrí ó ń bọ́ gbogbo wa yìí ó wá ní kí n má bọ̀ yín mọ́ yìí náà wá ṣiṣẹ́ ọ̀gbìn iṣẹ́ táwọn bàbá wa ń ṣe náà fi ń bọ́ra wọn nìyí ẹ wá pa sóko lórí kílò fẹ́ǹsì ẹ̀ Fúlàní ń jẹ kókó tán ẹ wá parú èèyàn bẹ́ẹ̀ yẹn sóko mo wá fi ọ̀rọ̀ yẹn wé Ìṣàbí Agbogbo Àkàlà ní ká tó dúró lógun bíi Ìṣàbí Agbogbo Àkàlà ilé àtàsí 6,000 years ago 6,000 years ago nìran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn wọ́n ń jẹ olórí ogun nílẹ̀ Yorùbá Ọ̀ṣọ́ọ̀sì lólórí ogun ilẹ̀ Yorùbá Ìṣànílé ni wọ́n ń bọ́ ní Ilé-Ifẹ̀ wọ́n ń bọ́ kiri gbogbo ìlú ni Ọ̀ṣọ́ọ̀sì yẹn kò gbà rárá kí ìyà tuntun ta lé Yorùbá àwọn ọba kan ti dìde sìn pé Sunday Igboho yìí ó láti jẹ oyè Ọ̀ṣọ́ọ̀sì yẹn olórí ogun property ilẹ̀ Yorùbá nìyẹn iṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó kí ló ń jáde Ọ̀nà Kakanfò ṣéde Yorùbá ní Kakanfò ó di o olórí ogun ilẹ̀ Yorùbá gangan Ọ̀ṣọ́ọ̀sì ni ẹgbẹ̀rún ọdún 6 tí wọ́n ti jẹ́ gbẹ̀yìn Ọ̀ṣọ́ọ̀sì bẹ́ẹ̀ ni àwa ń bẹ Ọọ̀ni Ifẹ̀ àwa kan ti dìde pé báwa dáhà báyìí lọ́la ẹni tó yẹ lóyè ni àfẹrúgbà bùkún ni ẹni tó kówó tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Fúlàní ni 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ joyè lọ́jọ́ ní 200 million tó wà 100 million jẹ́ 300 million wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election ẹni tó lọ́wọ́ bá dúró tí o ti dúró tì bẹ́ẹ̀ o ò lè lé bá o lè yálẹ̀ kó ra Gani mọ́ra kó fi gbòòrè Ààrẹ Ọ̀nà Kakanfò fún nígbà tí Fúlàní wá ra ìkójú oyè Ààrẹ Ọ̀nà Kakanfò títà ló wá ṣe okòwò yìí lẹ̀ ebi tiẹ̀ náà ló máa ṣe ṣùgbọ́n ẹni tó lọ́wọ́ fi síbẹ̀ ti fi síbẹ̀ gbogbo ogun tí wọ́n pé ọ̀gbìn Tinubu ní débẹ̀ kò lè ṣeé ṣe mo wá rántí pé ìyan Yorùbá ló kó Yorùbá lẹ́rú tẹ́lẹ̀ Ọ̀yọ́ ló ń kó Ẹ̀gbá lẹ́rú kò sílùú tí Ọ̀yọ́ ò kó lẹ́rú rí ó tún kó lẹ́rú wọ̀ ìlú Ègùn ó kó wọn lẹ́rú wọ̀ Kútọ́nù ó kó wọn lẹ́rú wọ̀ Ọ̀dúnwò ẹni Ọlọ́yọ̀ ń jagun kí ló lè kó wọn lẹ́rú ó lè ń fọba jẹ́ sínú wọn yẹn tọmọ Ọ̀yọ́ pé ọmọ Ọ̀yọ́ ló máa jẹ olóyè ń bí ẹ mọ́ bá wá Aláàfin tó gbé ẹsẹ̀ irú ẹ̀ nígbà tí kí náà ti ń pè ó wà lórí oyè Gọ́vnà Lawan lọ́yẹ̀ Kwara ó wọlé síbẹ̀ pé yẹn ní aṣíwájú olórí nílùú Yorùbá pálapàla ní gbogbo àwọn olórí nílùú ọ̀yẹn Balógun Fúlàní Balógun mìnìkan Balógun Ajíkòbí Balógun ó ní kó máa jọba kó máa dé adé kó máa dé lẹ́kẹ̀ Aláàfin Ọ̀yọ́ dẹ̀ wọ̀ níyẹn lóru ó dẹ̀ di adé fún wọn mọ́jú ó yà lọ́dọ̀ olórí ọba àwọn Kwara ẹ̀míà tí mo wá lọ ẹ̀ mo wá káwọn èèyàn mi ní o bàbá òsàn tó wá ṣe ó lè jó yìí yẹn lọ́ọ̀dì sóòtẹ́ ló lè lọ sí ìlú nígbà tó lọ́ọ́ adé fún wọn wọ́n gbadé fún gómìnà fún wọn lọ́pàá àṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí pé ọ̀gbẹ́ni Lawal yẹn òun náà jẹ́ Yorùbá ẹ̀dẹ̀ ní nǹkan tí Aláàfin náà fi àṣẹ̀wọ̀n lọ́wọ́ sí wọn lẹ́sẹ̀ sí wọ́n yóò dáhùn lọ́la tó ń fún adé fún ọ báyìí bẹ́ẹ̀ ni gómìnà fún wọn sáà bẹ́ẹ̀ ló fún wọn mọ́tò àwọn àgbèjà ní dání pé wọ́n gbèjà ìran Yorùbá ń bẹ̀yàn Yorùbá lélẹ̀ wà fún wọn lọ dádé fáwọn èèyàn wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọ̀yọ́ náà àwọn àdèmàdádé ilé wọn lórílẹ̀ ó dẹ̀ di adé sórí ọba 5 lọ́kùnrin kan tó tají pé bàbá wa ṣe kankan bí ni
ilẹ̀ ti mọ́ ó ti parí iṣẹ́ kí wọ́n aago mẹ́rin márùn-ún mẹ́fà tó lù tó tún yà lọ́dọ̀ Aláàfin ọlẹ́bùgbà lọ́dọ̀ àwọn èèyàn mi ò wọ́n wá kí kẹrẹ o bàbá yẹn tún gba ẹ̀wọ̀n tún gba bẹ́ẹ̀ yẹn ṣé ó lóun ọmọ gbà tó wá tó ṣe sọ pé kò mọ̀ pé ayé àwọn àdè lọ tán wá bẹ̀rẹ̀ jà gba àdìgbò bá Yorùbá láyè bí ọ̀bọ nílẹ̀kẹ̀ kò lè ṣẹlẹ̀ kíní kan Gani náà dúró sí wọn lọ́rùn pé ọba tí ń gan kò ní lé wá láwà ní wọn máa jùlọ dẹ̀kẹ̀ ni ẹni tó ń wí láwà ní òòlù wájú olórí fún ìtura dé ìdẹ̀kẹ̀ lórí ogun yẹn pọ̀ ṣùgbọ́n wọ́n lo olóṣèlú Sàràkí wọlé in support of àwọn Gàmbàrí Sùúrù Gàmbàrí wọ́n dẹ̀ padà yí gbogbo ọba márùn-ún gbàgbọ́ wọn ní governorship torí pé làwọn àlò lè padà kúkú ẹ mọ̀ pé ibi tó gun Yorùbá ti rìn dé pọ̀ ẹni tó fẹ́ gba Yorùbá lẹ̀ ló sọ ní ẹnu yẹn o wọn tó gún bá pọ̀ lórí ẹ̀ gan ṣùgbọ́n wọ́n ti nígbàgbọ́ pé Yorùbá wọn àlùkò ẹrúkú ni wọ́n lè bọ́ Ọlọ́run ò dẹ̀ tó bẹ́ẹ̀ nítorí Ọlọ́run tó ọ̀tọ̀ ṣùgbọ́n mo lè dára púpọ̀ lẹ́nu ọ̀tá Yorùbá gbogbo ara yẹn Ọlọ́run fi àwọn náà dára gbogbo ni kí ni nǹkan tá a fẹ́ fàyọ àwa kan dúró láti ìpìlẹ̀ ọmọ tó bá mọ̀ tán. díẹ̀ tó nǹkan ní nǹkan bọ́dà mi kan sọ̀rọ̀sọ̀rọ̀ làwọn náà àwọn lọ́lọ́ fídíò ọba gbọ́láwọn ọ̀kan láwọn àkànbí tínsìn jagunmólú ẹlẹ́ẹ̀kẹta ọba Ṣómólú Bàrígà ọ̀rọ̀ kan sọ́pọ̀ bọ̀ tí díẹ̀ tó nǹkan ní nǹkan èmi kọ́ mo ní ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kẹ́ gbọ́nbẹ̀ gangan ni wọ́n ti sọ láti bẹ̀rẹ̀ wípé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò wípé kì í ṣe oyè Yorùbá wípé 300 million ní Fúlàní àwọn Fúlàní tó ń gbé fún Ìbà Gani Adams mi ò fi allegedly sí torí kábíyèsí tó sọ nìyẹn ọba tó ń sọ àwọn tó dé mọ̀tàn dáadáa pé 300 million ni wọ́n gbé fún ní Fúlàní gbé fún Ìbà Gani Adams tó fi oyè yẹn jẹ́ wípé wọ́n fi oyè yẹn àbòsí lọ́ fi oyè yẹn ṣe fún Ìbà Gani Adams torí bàbá Tinubu nígbà yẹn lọ́hùn-ún pé torí wọ́n fẹ́ fi tákù bàbá Tinubu kẹ́ máa wò wípé Ìbà Gani Adams ó ti ń ṣe àbòsí ìran Yorùbá tipẹ́ torí pé wọ́n ń ṣe ọmọ Yorùbá ọmọ tápà ni wọ́n ṣẹ̀dẹ̀ rí àwọn ará ọ̀rọ̀ yóò máa tábàwò èèyàn gidi gan anyway ṣẹ́ẹ̀tì òkè ẹ̀jẹ̀ kọ́kọ́ màá sọ yẹn lọ́la ṣé wàá rí mo tó wá fẹ́ sọ nǹkan kan gbangba ti dẹkùn Ṣèyí Mákindé gbangba ti dẹkùn kedere ti bẹ̀ wò Ìbà Gani Adams gbangba ti dẹkùn kedere ti bẹ̀ wò ìrònú ìkòkò ló máa pajá ìrònú ìkòkò ìṣòwò ní ó pajá ọbọ ní yíyẹn ìfara ilẹ̀ máa para yìí bẹ́ẹ̀ ni ọmọ àtìrò Gani Adams ọmọ àtìrò ní ẹ tó fẹ́ gbọ́rọ̀ ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ àlejò tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ́ nílé irọ́ ni kò possible kò pọ̀ bẹ́ẹ̀ ni jẹ́ kí n sọ fún Gani Adams quick one ni mo fẹ́ ṣe lálẹ́ yìí ó di ọ̀la kí Ọlọ́run máa pa wá kó bá nùkú ló ń sọ̀rọ̀ Ọlọ́run jíwáre ọ̀la ni máa wá ráyè títí ẹ̀ kọ́ Ọlọ́run máa pa wá bẹ́ẹ̀ abínibí ó yàtọ̀ sí ability bẹ́ẹ̀ ni jagunjagun ó yàtọ̀ sí jagunjagun wọ́n ti sọ wípé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn wọ́n ní kì í ṣe oyè Yorùbá wípé owó ni wọ́n fi Fúlàní ló gbé 300 million fún ẹ tó fi ẹ jẹ wípé 600 years ago ni wọ́n ti jẹ ní Yorùbá ti jẹ láti ní olórí jagunjagun nílẹ̀ Yorùbá gbẹ̀yìn wọ́n dárúkọ oyè tí à ń jẹ nílẹ̀ Yorùbá pé 600 years ago ni kábíyèsí ẹ̀ sọ pé àwọn máa lọ sọ fún Ọọ̀ni of Ifẹ̀ pé wọ́n fi ṣe Sunday Igboho jẹ́ Sunday Igboho tiẹ̀ ìgboyè náà wọ́n ń lóye but anyway ká ṣàfihàn sílẹ̀ ṣá ṣùgbọ́n kan tẹ́mi fẹ́ sọ ni wípé Ìbà Gani Adams Ṣèyí Mákindé alábòsí ni Ṣèyí Mákindé o ẹ̀yin òyà mi ní méje alábòsí ni Ṣèyí Mákindé o ṣé ẹ rí wípé Ṣèyí Mákindé fúnra rẹ̀ àwọn Fúlàní ló ń ṣiṣẹ́ fún Gúnmi ilẹ̀ Yorùbá nìyẹn Akíntọ́lá ọ̀fọ̀wátà nìyẹn alábòsí ni Ṣèyí Mákindé ń ṣiṣẹ́ tako ìran Yorùbá ni bẹ́ẹ̀ ni bóyá àìjẹ Fúlàní tẹ wà ní èdè títí ẹ náà ọmọ pọmọ Yorùbá ni ṣùgbọ́n ọmọ ọkọ mi máa ń wà bí ọmọ àlè Ṣèyí Mákindé ń ṣiṣẹ́ tako ìran Yorùbá ni kí ló dé ojú yìí máa tó bó bẹ́ẹ̀ ni Ṣèyí Mákindé gbé second hand Mitsubishi vehicle mọ́tò pé kí mọ́tò pati tó gbé fún Ìbà Gani Adams táwọn ọmọ Ìbà Gani Adams torí wípé Ọọ̀ni of Ifẹ̀ gbé Toyota Hilux tó ṣàprápra 2026 model wọ́n gbé pẹ̀lú 100 billion ṣe Ọọ̀ni of Ifẹ̀ gbé fún Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá kò tí ì pé 1 week Ṣèyí Mákindé náà wá gbé Mitsubishi vehicle kì í ṣe Hilux o Hilux lọ gbé fún wa Toyota Hilux lọ gbé fún wa o Mitsubishi vehicle mọ́tò pati torí pati náà lọ́mọ ọ̀lọ́ kọ́ lọ́ máa bọ ògùn kọ́ lọ́ máa bọ ya kọ́ lọ́ máa bọ gbogbo ẹ̀ ohun tó mọ̀ ṣe náà nìyẹn second hand Mitsubishi vehicle second hand ó gbé fún Ìbà Gani Adams ohun tí mo fẹ́ fàyọ ni pé àwọn ọmọ ẹ̀ wá sọ yìí pé àwọn olótọ́rọ́ mọ́tò lọ́wọ́ kábíyèsí o orí yìí ti burú bí eégún tó léwèrè ní ìtìráyè ti gbogbo yìí ohun tí mo fẹ́ fàyọ ni pé alábòsí ni Ṣèyí Mákindé bẹ́ẹ̀ ni alábòsí ni so Ṣèyí Mákindé lè gbé Mitsubishi vehicle fún Gani Adams báyìí ní ìsìn nígbà tí wọ́n jí àwọn ọmọ gbé ní Ọ̀yọ́ state
àwọn ọmọ oríire àwọn ọmọ skul yẹn tó jí wọn gbé ní Ọ̀yọ́ state Ṣèyí Mákindé ò lè gbé Mitsubishi vehicle second Mitsubishi vehicle mọ́tò pàtì yẹn kò lè gbé sílẹ̀ fún Ìbà Gani Adams nígbà yẹn kó fi wọ inú igbó lọ alábòsí ọ̀tẹ̀ máa tẹ̀yìn rìn ni Ṣèyí Mákindé àti Gani Adams ẹ ń bínú orí ẹ mú fìlà ìfi dédòdò ẹ ń bínú Sunday Adéníyì Adéyẹmọ Ògbówó ṣá ọ̀tẹ̀ máa tẹ̀yìn méjèèjì rìn ni Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ṣẹ́rí àbòsí tá ẹ ṣe yẹn wàláì ó máa yọ yín lẹ́sẹ̀ sílẹ̀ Ìbà Gani Adams iṣẹ́ yá ọmọ aláṣẹ jẹ òwò dé ọmọ aláṣẹ là wọ́n ti gbé Mitsubishi vehicle fún yín báyìí nísìn ẹ rí pé ó yàtọ̀ síra wọn sí Toyota Hilux 2026 model tí Ọọ̀ni of Ifẹ̀ tó gbé fún ṣe Sunday Igboho ẹ má fàdàgbà wé tolótoló ìyàtọ̀ wà níbẹ̀ the difference is clear Mitsubishi vehicle lọ gbé fẹ̀yìn mọ́tò pàtí Toyota Hilux brand new tó ṣá prapra wọ́n tún bá wa brand ẹ̀ 2026 model lọ gbé fún àwa ẹ rí pé yàtọ̀ wà bẹ́ẹ̀ iṣẹ́ tí wá dé báyìí nìsín o ẹ wá máa mú mọ́tò yẹn kí iṣẹ́ kọ́ ní kẹ́ máa lọ fi bọ̀ sún kẹ́ máa lọ fi bọ ọjà báyìí nìsín o ẹ yẹ wá fi gbé wọnú gbó lọ báyìí nìsín torí ọ̀tẹ̀ ti tẹ̀yìn méjèèjì ọ̀tẹ̀ ti tẹ̀yìn rìn ihun tẹ́ máa fi mọ̀ yín pé Fúlàní ni Ṣèyí Mákindé ṣiṣẹ́ fún o torí ẹ̀ ni ó ṣe fẹ́ fi ìbò títí ẹ̀ èmi ò gbé jáde bàbá Tinubu o torí ẹ̀ ló fẹ́ fi ìbò títí ẹ̀ tó fẹ́ fi bà ti bàbá Tinubu jẹ́ tó lóun fẹ́ jáde fún presidency irú ẹ̀ lọ sọ alábòsí Akíntọ́lá wà nìyẹn tẹ́ bá ti ráwọn alábòsí wọ́n máa tuntun ni bí ètò lè jẹ kankan tán Ṣèyí Mákindé mi ìráyè ti ẹkú ìpọn ni mo fẹ́ ṣe lẹ́yìn àti Gani Adams kọ́lọ́run máa pa wá kó máa dúkú ló sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí méjèèjì di ọ̀la kí Ọlọ́run máa pa wá kó máa dúkú ló sọ̀rọ̀ kí Ọlọ́run kó jí wa rí bẹ́ẹ̀ nítorí pé kò pẹ́ tí mo dé láti iṣẹ́ mo wò pé mo gbọ́dọ̀ sọ eléyìí tí kábíyèsí ìsọlẹ́ni ó ṣe ń gbé náà fẹ́dífẹ́dí torí mo láì gbé borun kan kí wọ́n fún ẹ̀yin tèmi ẹ̀yin fáǹsì mi bẹ́ẹ̀ ni ẹ rí pé àbòsí ló wà láàrin yẹn báyìí nìsín bí ó ṣe jí àwọn ọmọ yẹn gbé tí ó jí àwọn ọmọ gbé àwọn ọmọ kéékèèké tó dàgbà jù ní wọn bẹ́ẹ̀ 14 years ni tí Ṣèyí Mákindé àti Ṣèyí Mákindé allegedly mo tẹ̀ kọ́kọ́ ní ó tún fún ní 30 million sí allegedly ni mo yẹn o pẹ̀lú Mitsubishi vehicle mọ́tò pàtí so Ṣèyí Mákindé ní owó yẹn lọ́wọ́ ó ní irú mọ́tò yẹn lọ́wọ́ kò lè gbé sílẹ̀ àbí nígbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò sọ pé mo ti kọ lẹ́tà sí gọ́vnà mo ti kọ lẹ́tà sí president mo ti kọ lẹ́tà sí senator mo ti kọ lẹ́tà sí igbá mo ti kọ lẹ́tà sí ọba mo ti kọ lẹ́tà sáwo kò sẹ́ni tó dá mi lóhùn ẹ rí pé àbòsí tí ó ti jẹ fún jẹdọ ọ̀tẹ̀ ó ti jẹ fún jẹdọ ṣe gọ́vnà Ṣèyí Mákindé pẹ̀lú Gani Adams so kò lè gbé sílẹ̀ nígbà yẹn kí wàá ní kó fẹ́ fi ṣe báyìí nísìn kí ni kó fi ṣe báyìí nísìn gbà tó gbé nísìn kó ṣe ọ̀tẹ̀ níyì ọ̀tẹ̀ torí wípé Ọọ̀ni of Ifẹ̀ ó gbé Toyota Hilux sílẹ̀ fún wa ẹ̀yin ojú yìí máa tó gbó. ṣé ti gbọ́ ohun tí mò ń sọ òun náà ni gbogbo wa ti gbọ́ yẹn ìyá kan ló ní fídíò mi tẹ wá mọ ibi tí mo ti ó dà kórí Facebook kan ni mo ti rí so ẹ jẹ́ kí àwa Yorùbá Bíbélì ní ìwọ yóò mọ òdodo yóò sì sọ di òmìnira ye shall know the truth and the truth shall set you free òdodo yẹn la fẹ́ ká mọ̀ lẹ́yìn kó ní kálukú wa ká lè di ẹni tí ò ní máa wà surprise mọ́ lórí bí Gani Adams ṣe ń ṣe ẹ jẹ́ kó wà tó bá wọn àkọ́kọ́ lọ kákọ́ rẹ́gísítà ẹ̀sẹ̀ wa pé it's not generalism of Yorùbá generalism of Ọ̀yọ́ ni àwọn Ọ̀yọ́ náà ní wọ́n dáhùn pé most of àwọn Ọ̀yọ́ náà yẹ sí dàgbàdàgbà tó ń ṣe yìí mo mọ̀ so n tó fi má láàfin recognize and identify pẹ̀lú ìwé ẹkùn tó fi fún ìwé ẹkùn lówó kí ló tó kù Aláàfin Ọ̀yọ́ ṣàníyàn tó fi recognize ìwé ẹkùn àti ìgbọ̀ wọn ti fún OPC lówó àti ìgbọ̀ bóyá náà ti bá OPC ní 100 million àbí ẹja máa wò èmi ò tẹ́ wàá rò pé kò rẹ́dì láti joyè kankan Sámú Ìgbòho rẹ́dì oyè kankan lọ́dọ̀ ẹnìbọ̀dì ọ̀dọ́ akọ́sọ ni omi ò lè wa kó lè joyè ilé bàbá mi o gbogbo àwọn Yorùbá lè má dùnú sí tó bá ní kó wá jẹ tó bá jẹ ipò Ògún ọ̀ṣọ́ọ̀ṣì yẹn there is no big deal there because nínú ìtàn òun ni generalism Oòduà gbogbo ilẹ̀ Oòduà pátá tó bá fi ní bá gbò pé ok gbogbo ilẹ̀ Oòduà o ìwọ ni generalism wa àfihàn joyè tó Ògún ọ̀ṣọ́ọ̀ṣì jẹ there is no big deal there ìkúṣọ Ààrẹ Ọ̀nà Kakanfò ní Ọọ̀ni fi jẹ àwọn Yorùbá lè má láìkẹ́ pé àìfọkùnrin ilẹ̀ rárá irọ́ ni mí ilé wa kó lè joyè ilé bàbá ẹ̀ tán bá pè Ìgbòho kí Ìgbòho jẹ́ kó sí tí ó tẹ̀lé ẹ̀tẹ̀yìn ẹ̀yọ lágbára Ọlọ́run owó ti ṣe more than enough gbogbo wa mọ̀ tó bá mú Gani àtàwọn ọmọ ẹ̀ wọ́n ṣe tó bá mú wọn àtàwọn bàbá tó ṣẹ̀ lọ kó mọ́ra sí àwọn bàbá tó kú má kó àwọn ọ̀nà má lọ tó ṣẹ̀ kó mọ́ra tán láwọn pẹ́pẹ́sẹ́ kan olórí ìṣọ̀kan Oòduà ẹ fẹ́ kí ìṣọ̀kan wà ẹ gbé lẹ́yìn ẹnìkan ìṣọ̀yọ́ ẹ̀ ń ṣe lórí ìṣọ̀kan Oòduà ẹ bá lórí ìṣọ̀kan Oòduà ni ẹ pé Gani báyìí ẹ pé ṣàkótọ́ àti ṣàkóso ẹ bá wọn ṣètò ẹ àbọ̀ torí Ìgbòho ò ní problem pẹ̀lú anybody ẹ wo táfíù tí mo play yẹn ní last week
tó ti ń bìbò léèrè pé kí ló rí sí ṣé inú ẹ̀ tún sí bí ààrẹ ṣe jẹ́ ààrẹ ọ̀nà kakanfò ó ní sẹ́ẹ̀ mọ́ tún mọ oyè òní ó lórí ààrẹ ìsòyè ọmọ kékeré ẹni tó jẹ́ náà ni wọ́n fún un ó tún ṣàdúrà fún pé kọ́ lọ jẹ́ kí bàbá pẹ́ lórí oyè what else ẹni tẹ́yìn ṣépè fún kiri èpè ló ṣi ni mú ogun ló ṣi ni mú èpè kì í ṣi ni jà ẹni bá ṣépè fún tọ́lù òbàjọ́ mépè àdúrà ló máa já sí fún ẹni bá dẹ̀jọ́ má dúrà táyé ṣépè fún àdúrà ló máa jẹ́ ẹni bá dẹ̀jẹ́ pè náà ló tọ́ sí táyé ṣàdúrà fún èpè ló máa já sí fún tí mo fẹ́ ká mọ̀ nìyẹn lẹ́ẹ̀kan sí tẹ́ bá nífẹ̀ẹ́ channel yìí ọ̀rọ̀ tó ń lọ yìí tẹ́ nífẹ̀ẹ́ tẹ́ ń gbọ́ yìí ẹ máa bá mi buwọ́lu channel wa àná afẹ́ káwọ 100,000 síwájú táàbà wọ kóṣù yìí tó jálẹ̀ káwọ next month ọlọ́run aṣàánú wa ọlọ́run adẹ́sí dáadáa fún wa lẹ́ẹ̀kan sí mo fàfikò yìí congratulate gọ́fúnà Jackson Nurudeen Jackson Adeleke ti Ọ̀yọ́ ti Ọ̀ṣun state the dancing governor